ẹ káalẹ́ sà. Microphone yẹn lẹ́ lò. Ẹ káalẹ́. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó mi ó ló kúrò nílé níjọ́ Friday. Ok. Ìgbà tí mo lọ sí ibi iṣẹ́ mo fi sílẹ̀ ni mo lè fún ní owó oúnjẹ. So ìgbà tí máa dé ibi iṣẹ́ ó lóun ti lọ. Ìgbà tí ó máa tó bí ọwọ́ ọ̀sán fóònù mi ring mo gbọ́ pé ó ti bímọ. Ó dẹ̀ lọ toyún ni. Bẹ́ẹ̀ ni. Ok. So ìgbà tí mo gbọ́ pé ó ti bímọ ó tó bóyá bí 8 mo ti ń pe nọ́mbà ẹ̀ láti bí 2 tí mo ti ń pe nọ́mbà ẹ̀ padà. So wọ́n gbé fóònù ẹ̀ ò lọ mọ́. Ìgbà tó nǹkan bí 8 wọ́n pè mí lóhùn gangan pé kàn jẹ́ kóun sọ fún ọkọ òun pé òun ti bímọ. So ó sọ fún mi pé láìrọ́lá òun ti bímọ. Ok. Ó dà ṣé ó yẹ ṣe wá bímọ báyìí ni after 2 tó ti bímọ tó tí mo ti ń pe nọ́mbà ẹ̀ tó sọ fún mi. After gbà yẹn hospital bó lọ wà Ogboninun academy mo wá lọ sí hospital yẹn mi ò bá àwọn security yẹn ò jẹ́ kí n wọlé ní alẹ́ tí mo kọ́ wá lọ sí academy hospital. So gbà tó di ní àárọ̀ tó ilẹ̀ ti ṣú gbà tó di ní àárọ̀ mo tún pè òun gan ló tẹ̀ ọkọ́ pè mí pé gbà mo ń bọ̀ mo ní mo ti fẹ́ máa bọ̀ pé change náà ni mo fẹ́ kí ìmúdá ni pé mo ń bọ̀ sí ó ní kí n bó ń gbé oúnjẹ bọ̀ àmàlà mo dẹ̀ pé àwọn òbí mi pé kán bá mi ro oúnjẹ bọ̀ fún un. Ìgbà tí máa dé hospital yẹn mo sọ fáwọn security pé mi mo wá lálẹ́ àná wọ́n ní time ti lọ bí ìwọ̀n kan so wọ́n jẹ́ kí n wọlé. ìyẹn láàárọ̀ again. ìyẹn láàárọ̀ sí Saturday so èmi sọ fáwọn security yẹn pé mo wá ní àná àwọn kan ní wà ní duty mọ̀ àwòtọ́ làwọn tó wà ní duty lálẹ́ jọ. nígbà wọn tún wá sọ pé time ti lọ láàárọ̀. no pé time ti lọ ni ó jẹ́ kan no ìyẹn ní alẹ́ ọjọ́ Friday. ok ẹ ṣàlàyé fún wọn. bẹ́ẹ̀ni pé mo wá ìgbà tẹ wá wọlé ńkọ́. so ìgbà tí mo wọlé mo lọ sí reception wọ́n direct mi sí ibi tí àwọn olúwa tó bímọ tó wà. So mo lọ síbẹ̀ mi rí wọn mo lọ private mo lọ general mi rí ń bẹ̀ mo tún padà sí reception pé kí n lọ wo orúkọ àwọn tí wọ́n gbé wá síbẹ̀ mi ò rí orúkọ rẹ̀ ń bẹ̀. Mo ṣáà ń pe nọ́mbẹ̀ bẹ́ẹ̀ ló ń fi fóònù dá mi láàmú pé ibo mo wà kẹ̀ èmi mo wà nínú hospital academy báyìí níbo ni wọ́n wà. Mo ṣáà rí títí mo ṣe pé àwọn òbí mi nìyẹn àwọn òbí mi náà wá síbẹ̀ àjọ wá àárí pẹ̀lú oúnjẹ tí wọ́n gbé dání àfi padà sílé. So ó wá tó ń pè wọ́n àwa náà ń pè é nígbà tó yá àǹtí ẹ̀ pè mí ó ní fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o pé àwọn ọmọ yẹn àwọn ò ní kó wọn sílẹ̀ ó ṣáà ń dààmú wa gan títí tó fi wá di alẹ́ ìjẹta yes alẹ́ Sunday ok alẹ́ Sunday àṣà àárí ó ṣáà ń pè wá ó ń pe dáàdì mi ó ń pe àǹtí mi ó bẹ́ẹ̀ ló ń pe ọkọ àǹtí mi náà pé kán jẹ́ kó ń kọ́ àwọn ọmọ fún ọlọ́mọ nǹkan kan báyẹn. Ìgbà tó wá di àárọ̀ ọjọ́ Monday alẹ́ Monday yẹn ó dàbí pé òun ti gbé àwọn ọmọ yẹn kúrò ní ọ̀dọ̀ àǹtí wọn o pé kí wọ́n á bóun ní ibi tóun wà ìyẹn ní Òkè Àdó. Mo láti gbéra láti ilé ọ̀dọ̀ wa. ẹjọ́ yìí ti fẹ́ máa pọ̀ jù kí ló ṣẹlẹ̀. So mo ṣáà fọgbọ́n tán nígbà tó sọ fún gbóhùn tí ń sá lọ sí Ìlọrin ok jẹ́ kí wọ́n á bẹ́ẹ̀ níbi tó wà ó lóun wà ní. kí ló wá ṣẹlẹ̀. mo ṣáà mo ṣe mu náà mo mú wá sí Àgídìgbò kò bímọ. kò ṣe kí ni oyún wá dà síbẹ̀ ló ti lóyún because ẹ sọ pé ó kúrò nílé yín pẹ̀lú long distance short time ló kúrò ní wéèní ó pè ní ọjọ́ ló wá pè. ó pè ní ìrọ̀lẹ́ Friday. ọjọ́ Friday náà ló kúrò nílé. bẹ́ẹ̀ni. ó wá pè ìrọ̀lẹ́ Friday. bẹ́ẹ̀ni ọ̀sán Friday so alẹ́ ló tó sọ fún mi pa pé òun bímọ. no ó kúrò ní yín láàárọ̀ Friday. bẹ́ẹ̀ni. àárọ̀ ọjọ́ wo ló time wo ló wá sọ fún yín pé òun bímọ. bíi 2. lọ́jọ́ Friday náà. ọgbà kò tí ì sọ fún mi yan gan obi ó kàn gbé gàtẹ́. oh my God ìgbà wo ló sọ fẹ́ yín. 8 lálẹ́. 8 lálẹ́ náà Friday náà sáà ni. yes. ó lóyún kó tó kúrò ní. ó lóyún. ó heavy àbí. ó heavy díẹ̀ ó heavy but olóhùn ò lóyún wọn. kí ló ń ṣẹlẹ̀. hello. Ibo ni mò ń bọ̀ mo wà Mọ́níyà ẹ fún mi ládírẹ́sì. Sir, so see you let me wa. If I want to see you, I will come. Ibo lẹ wà. Ṣé mo mọ tá a bá sìn gbé? Èmi wà Mọ́níyà báyìí. Tí a bá sí ní Mọ́níyà,
mi ò ní máa ní mọ́níyà láwa náà. ẹ ń bolẹ̀ wẹ̀ mi wà mọ́níyà bá ń bolẹ̀ yín wà. ẹ ń bá wọrí sà ṣé mo mọ ilé Abbas ìjọ tí máa bẹ̀rẹ̀ máa lọ bá ń lẹ̀ ibi iṣẹ́ rẹ̀ ní tí mi bá lọ bá ń lé mo mọ bí iṣẹ́ máa lọ bá níbi iṣẹ́. gbogbo wa la wà ń bí báyìí. ẹ má wọrí sà. ẹ jẹ́ ní má wọrí ṣé àní rí ọmọ tó bí ni ṣé ò ní sí placenta ni kò yẹ kó rí báyìí náà. ẹ má wọrí. kémi má wọrí. àwọn àfojúkọmọ ẹ̀ láìpẹ́. placenta nǹkan ibi ọmọ ńkọ́. a máa lọ ṣe bó bá ṣe tọ́. ẹ lè ṣe o. ẹ tá a bá ṣe mo máa gbé sílẹ̀ ni ṣé mo máa gbé kalẹ̀ ni. àbójútó àti bá tó jẹ́ àwọn a lọ sí ìyá ọmọ ọmọ tó bẹ̀ bí mẹ́ náà ó náà máa rí ibi tí mo máa sí sọ. ẹ gbọ́dọ̀ sí o lábẹ́ òfin o ẹ mú ṣé mo ẹgbẹ́ mi lèmi ń pè yín sí báyìí. ẹ ṣé kí n wá gbé sílẹ̀ kó máa rà. mo ní ẹ fún mi láti ẹ fi ẹgbẹ́ sílẹ̀ náà ṣé mo ní ìyànà bàbá yìí ẹ já wá rí kẹ́lẹ́ ṣe òun lọ. dáàdì mi ẹ má wọrí. girama ẹ má sọ fún mi ẹgbẹ́ kí n júwe fún ẹ má sọ bẹ́ẹ̀ yẹn fún mi ẹgbẹ́ kí ẹ fi wọ́n sílẹ̀ ìsọ́ bá fẹ́ fàtọ́fà ẹ dá mi dáná. mo rí miss call ẹni. ẹ fi yẹn lẹ ẹ stop yẹn náà ẹ stop yẹn madam ẹ kalẹ̀ ẹ bá ń súnmọ́ kí ni ẹ orúkọ yìí mà. Tìmílẹ́yìn Yẹtúndé. àǹtí wọn yẹn dà wọn wà bí. àǹtí yẹn kọ́. mi ò lẹ́gbọ̀n obìnrin sà. àǹtí yìí tó ń sọ̀rọ̀ yìí kọ́ tó ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù. èmi ni mò ń sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo wà lọ́dọ̀ ẹni tí mo ń fẹ́ mo dẹ̀ máa ń chat lórí Facebook aṣáájọ parí lórí Facebook so wọ́n dẹ́ni kí n wá yọjú sáwọn ọ̀nà yọjú sí wọn ìgbà yẹn náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe surgery fún mi wọ́n sọ fún mi náà ti ṣe surgery fún mi àwọn náà dẹ̀ rí wọ́n dẹ́ni kó sì wà láyé pé àwọn fẹ́ mi ni ní orí Facebook jọ yẹn aṣáájọ rí. yóò surgery wọ. ectopic. ok. so aṣáájọ ríra wọ́n mú mi lọ sílé ọ̀dọ̀ wọn mo délé ọ̀dọ̀ wọn wọ́n ní màá wá mọ àwọn ìyá wọn wọ́n mú mi lọ sọ́dọ̀ àǹtí wọn ní Àpẹtẹ so nínú ìrìn àjò yẹn ṣá mo ṣá wà lọ́dọ̀ wọn mo máa wá sọ́dọ̀ wọn mo lè wá ní òní tẹ́bí tán bá ti ń lọ síbi iṣẹ́ ńjọ́ kejì àjọ máa kúrò pọ̀ ni àwọn á lọ bí iṣẹ́ èmi náà gba ilé lọ so nígbà tó ṣáà di kí n má fọ̀rọ̀ gùn ṣá gbogbo ẹ̀yin mo wá sọ fún wọn pé mo ti lóyún o fún yẹn fún àwọn wọn ṣá ni Ọlọ́run ṣeun inú wọn dùn so wọ́n máa fún mi lówó tí màá lọ sí clinic ní academy ìjọ Friday ìjọ Thursday ní ìṣù kọ̀ọ̀kan ṣẹlẹ̀ wọ́n á sọ fún wọn ní mò ń lọ sí ìṣòro ẹ̀yìn wá ní láyéláyé pé wọ́n bí aláya tèmi dá kí n lọ sí ibì kankan pé wá dàárọ̀ Friday wọ́n múra wọn láwọn lọ síbi iṣẹ́ gbà wọ́n dẹ̀ fi 1000 sórí tébù kó tó di pé wọ́n jáde wọ́n láwọn ti jáde o kò pẹ́ tí wọ́n lọ tán wọ́n á mú fóònù pé nọ́mbà wọn mo lẹ́lò mo lé mi ti lọ o mo ti bá yín fi kíì sí ibi tí a máa ń fi kíì sí o pẹ̀lú kọ́ọ̀tù fóònù yẹn àti báyìí wọn pè èmi ṣáà páàkì gbogbo aṣọ mi tó wà ń bẹ àwọn aṣọ kọ̀ọ̀kan nìkan náà ló wà ń bẹ mo páàkì mo dé lọ mo ṣe kúrò wá di bí ọwọ́ alẹ́ ní kọ́ọ̀tù wọn gangan wá wọlé so èmi ṣáà ń parọ́ lórí fóònù pé mo ti bímọ o so làwọn fi wá sọ fáwọn èèyàn wọn táwọn fi wá gbogbo wọn fi ń pè mí ìjọ Sunday tán wá pè yẹn mo wà ní church wọn ṣáà ní mọ́níyà mo wà pé mi sí ní hospital mọ̀ pé mọ́níyà ni mo wà o gbé side mọ́níyà mo wà nígbà tó wá di àná ìjọ Monday wọ́n pè mí mo send message sí wọn mo ní mò ń travel mo lọ sí Ìlọrin wọ́n ṣáà ní kí n wá yọjú sáwọn ní yànà church náà pé kí n má ti lọ fáìn mo dé lọ mo rí wọn yànà church mo ṣáà rí wọn tán wò ọ̀kan mo níta lẹ́ ń wò àṣàwọn parents wọn ti wà lọ́ọ̀kan wọ́n dẹ̀ ṣe wá wọ́n ti ń wé mi ní Àgídìgbò àtijọ́ ìmọ̀lẹ̀ tí wà ń bíbà. madam. yes sir. ó tó bá àwọn tẹ̀ ti wà pẹ̀lú wọn. ó ti lé lọ́dún kan. mo rí miss call ẹni. ẹ stop nìyẹn. ìgbà wo lẹ lóyún. mi ò lóyún sá ìgbà kan mo dọ́gbọ́n bí wọ́n léèrè because tá bá ti súnmọ́ mi àwa lè padà èmi wá dọ́gbọ́n bí wọ́n lè mọ́ ní ọlá ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà ẹ̀dá ń dà láàmú
kí ni oògùn téèyàn lè lò tó lè stop ẹ̀dà òun á sọ mo ṣàbí fún odidi ọ̀sẹ̀ kan gbà yẹn pé bóyá tiẹ̀ sọ ẹ bá lò ó pé èmi á fẹ́ kí ló stop yín láti sọ fọ́kọ yín pé nǹkan báyìí ṣe yín. èmi ti sọ fún gbà yẹn pé mo ti lóyún. Ok so mo fọ́ but ṣé ó tó oṣù mẹ́sàn-án ní ìtẹ̀sí sọ pé ẹ ti lóyún. bẹ́ẹ̀ni. so oyún náà ti tó bí nìyẹn náà. bẹ́ẹ̀ni. so oyún ọ̀wà grow sí ni. mi ò lóyún mi sá. uncle ẹ súnmọ́ kínní iwájú yín. oyún rẹ̀ ò grow sí sẹ́kùn rẹ̀ ọyọ́ ni. gbogbo àwọn àdúgbò gan ló máa ń kí wa pẹ́sẹ́ òtẹ́lẹ̀ láyọ̀ olùdó yìí kí á ti ká wa yes. uncle madam ṣé ikùn yín ọyọ́ ni. ikùn mi ṣe wà náà lélẹ̀. ẹ dìde ẹ fi hàn mí. ṣé bí kò wọ́n ṣe wà nù. bí a ti bá tí orí nǹkan jẹ mọ́. ta ló mọ màdámù yìí dáadáa before. orí báyìí tẹ́lẹ̀ gbẹ́lẹ́ngẹ́ báyìí mi ló ṣe rí. nígbà tẹ́ fẹ́. bẹ́ẹ̀. ṣé lóòótọ́ ni. ṣé lóòótọ́ ni. kò sí ìgbà tó ń lo bàtà ṣẹ̀ṣẹ̀ sọ́jú fún mi fi pàdé ibùdó plaster ṣì wà lójú ẹ̀gbà tá a fi jọ pàdé. ẹ jókòó. sọ́jú tí wọ́n ṣe fún yín ló jẹ́ kẹ́ rí pẹ̀lẹ́bẹ́ ńgbà yẹn. òun ló jẹ́ kí n lè ń gbà yẹn. àǹtí yín tó bá wọn sọ̀rọ̀ ńkọ́. àǹtí mi kọ́ sà èmi ni mo bá wọn sọ̀rọ̀. ta lè mọ̀ nínú fámìlì wọn. gbogbo ẹ̀ tí máa ti béèrè nípa fámìlì ẹ̀ máa fẹ́ lọ sọ́dọ̀ ìjà máa dé. ẹ mọ ẹnì kankan. kò mú mi mẹ́ni ọkàn ìjà máa dé. ẹ̀ẹ́dẹ̀jọ́ gbé fún odidi ọdún kan. bẹ́ẹ̀ ni tí máa ti wá jáde kúrò nílé làǹtí ẹ̀ máa pè mí àsóhun ló ń pè mí bí sọ́yà wọ́n tún máa fún mi déètì tó bá di tó táìmù déètì yẹn. àbí kan sí ọ ni wọ́n tó kọ́ lóyún. ṣé ẹ̀wọ̀n tó pa á lẹ́rìn ọlọ̀tẹ̀ ni ọkùnrin kan lẹ́rìn. ọkọ lóyún dà ọ dáadáa ọlọ́run ẹ̀wọ̀n tó pa á lẹ́rìn irú ẹ̀ ṣe wá rí ni but ọ̀rọ̀ tẹ̀yìn ni ò yé mi ọ̀rọ̀ tiẹ̀ yé mi n tó ṣe yín ló jẹ́ kẹ́ ẹ dà báyìí ni àbí ẹ gentle tó báyìí gan lójú ayé. You are too cool you are gentle you are too gentle because you should know téèyàn bá lóyún kò sí bí kò ṣe pẹlẹbẹ tó láyé ìyàtọ̀ ọba mo ṣe ní ṣé inú yẹn ò grow ni ṣé ẹ̀rí wòwò ìyàwó yín rí ni. àti ìjọ wọṣọ sùn. ìjọ wọṣọ sùn. tóbi tó yẹ àwọn àgbàlagbà sẹ́ òkú sẹ́ni tí kò kíkí wa náà. sẹ́yìn ẹ fi kíkí wọn lẹ̀ o. ẹ̀yin yẹn dá èmi lóhùn pé kọ́ndíṣẹ̀ wo ni kùn ìyàwó yín wà tó fi lọ. ìpè gùn ju ó yàtọ̀ bó ṣe orí tẹ́lẹ̀ kọ́ nìyẹn. ìbejì ló sì ló ń bí. fọ́tò omi tó ti bímọ gbé sórí Facebook. ẹ já wo ó kó ọmọ jáde níbi oko sí lónìí sẹ́yìn lọ́lẹ́ rẹ̀. àǹtí mi ni. n bò lọ gbọ́ ọmọ sí i. yóò bí masa. no yóò tọ́jú ẹ pẹ̀lú ọmọ fọkàn balẹ̀. yóò bí masa mo kàn parọ́ fún mi. tó bá jẹ́ pé ó sẹ̀ jẹ́ àyànjú ẹ̀ honestly yóò tọ́jú ẹ̀ àwa igan lè tọ́jú ẹ̀ kò sí ní tà lè ṣe kí ló dé ọmọ lọ rẹ́gísítà antinata. ìjọ tó fún mi lówó pé kí n lọ rẹ́gísítà ìjọ ìwọ̀n lọ bíṣẹ́ so mo wá gba káàdì mo yé dé olúyòrò mo gba káàdì sọ́ọ̀nì mu wọn ni mo lò so mo wá gbé èyí tí màá fi mo wá bí nọ́ọ̀sì yẹn léèrè mo ní téèyàn bá tiẹ̀ fẹ́ rí dókítọ̀ pé lò ní nígbà tí mo gbóyún òdùn wọn àgbẹ̀ kí n tiẹ̀ yẹ kí n ya scan kí n fi wo bílíọ̀ ọmọ ṣe wà gbé bóyá ó ti week ni wọ́n dẹ̀ ya scan fún mi ìjọ ìwọ̀n fún mi ní rìsíìtì wọ́n ní kí n lọ sanwó síbì kan gbé wọn wá dá mi lò mo lè lọ sanwó síbẹ̀ tó bá head okay wọ́n ya scan wọ́n ní kò sí nǹkan tó mú pé everything wà okay wọ́n ní bo wọ́n túbọ̀ gbogbo náà ti ṣe surgery fún mi wọ́n sọ bí wọ́n ti ṣe fún mi
wọ́n á ní kò sí nǹkan tó mú gbé tí nǹkan bá mà wá sọ fún mi tí mo fi kúrò ńbẹ̀ jẹ́ mo ṣe wá délé àwọn béèrè káàdì yẹn ni mo wá fi àwọn ẹ jẹ́ àgbà àgọ́ tó lù ó yẹ ká àgọ́ lù sí kìnní. ẹ̀yin àti ẹ̀ ń gbọ́ wá ń lé ọ̀rọ̀ yìí lágbára ó kọjá tí ẹrù pàǹsì o. ǹjẹ́ ẹ mọ̀ pé obìnrin yìí ó wà nílé ọkọ kan ní àkókò tó tún wà nílé ọkọ tó tún wà nílé máa yìí ọkọ ọ̀sán ó ní máa yìí torí pé iṣẹ́ alẹ́ ní í ṣe. bàbá rẹ̀ wà ní stúdíò bàbá rẹ̀ fà fọ́kọ pé èèyàn wà nílé ọkọ ni ọkọ tí bàbá rẹ̀ fà fún gangan ó wà ní stúdíò pẹ̀lú wambi ṣùgbọ́n òun yẹn ni ẹ gbọ́ ẹ má wulẹ̀ rójú wọn nítorí tọ́lọ́hún tí máa yìí bá ti lọ bí iṣẹ́ tó ń ṣe lálẹ́ yóò kú òǹlé yóò lọ sí ọ̀dọ̀ ẹni tí bàbá rẹ̀ fà fún gangan ṣé wàá rẹ́ni tí bàbá rẹ̀ fà fún gangan òun wá jẹ́ ẹni tí ó jẹ́ pé máa jí kú òǹlé láti tètè lọ bí iṣẹ́ táìmù tó ń bá ti wá lọ bí iṣẹ́ márùn-ún ti bí yẹn òun ó ti máa bọ̀ ńlé láti bí iṣẹ́ alẹ́ tó lọ olóòtú bá ń lé gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn dé tó bá yàwó ẹ̀ ń lé. but sir ṣé àwárí ọjọ́ tẹ́ ẹ̀ lọ bí iṣẹ́ ni bóyá ọjọ́ ọdún ẹ ṣàjọ lódìdí ọdún kan lé bóyá ọjọ́ ọdún àbí ọjọ́ birthday yín àbí kí máa ṣènáwó kan ní family house yín tẹ̀ fi nílé lọ bí iṣẹ́ lọ́jọ́ yẹn kí ló ṣẹlẹ̀ ẹ bá a súnmọ́ kínní. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ̀ọ̀kan máa wà nílé bọ̀ ọjọ́ bá ọjọ́ tó máa ti wà nílé yẹn òun náà lè wà nílé pẹ̀lú mi bọ̀ tí n bá ti lọ síbi iṣẹ́ mi ò rí nǹkan kan mọ́. ọjọ́ tẹ bá wà nílé yẹn máa wà nílé pẹ̀lú yín. níbo ló wàá sọ fún ilé ìpò lọ níjọ́ táwọn bá wà nílé tó bá wà nílé pẹ̀lú wọn. àwọn kì í sábà sí ní tán bá ti lọ látàárọ̀ wọn kàn lè pè lórí fún ìwé ẹ̀ ló àwọn wàálé o. ìyẹn ẹni yìí. bẹ́ẹ̀ni. ok wọn kì í sábà sí ní rárá. wọ́n lè lọ láàárọ̀ kó wá dalẹ́ kán pèpè ẹ̀ ló àwọn wàálé lónìí o òdì táìmù báyìí káwọn tó dé lọ́la o. ok táìmù yẹn lè yóò ṣiṣẹ́ pẹ̀lú. wọn ní dágbére fún mi pé bóyá náìtì làwọn lọ bóyá kì í ṣe náìtì. but nígbà tó yẹ pé ẹrù yín wà lọ́dọ̀ ẹ̀ ni. gbogbo ẹrù mi kọ́ àwọn aṣọ kọ̀ọ̀kan ni. ok àwọn ẹrù kan wà lọ́dọ̀ ẹ̀ ni àwọn ẹrù kan wà lọ́dọ̀ ẹ̀ ni. gbogbo ẹrù mi ló wà lọ́dọ̀ tiwọn. ẹ kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. oyè mi sàn. ẹ mọ̀ ní tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi nǹkan kan ni ó tì yín síbẹ̀ ẹ sọ fún mi ẹ sọ fún mi ó yẹ ẹ sọ ẹ sọ̀rọ̀. ẹ ṣáà mi bẹ̀ kó má bínú. èwo ni ká bẹ̀ inú àwọn méjèèjì. àwọn méjèèjì náà ni. tó tí èèyàn bá nàka sẹ́nìkan pọ̀ kọ ni ta ni ká nàka sínú àwọn méjèèjì. èwo lọkọ yín. ẹni tí wọ́n mọ̀ lọ́dọ̀ wà lélẹ̀. ẹni tí wọ́n mọ̀ lọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ni. èwo lẹ́yìn mọ̀. àwọn méjèèjì mọ̀ wọn. àwọn méjèèjì náà ń bá yín ní nǹkan kan náà. yes or no. yes oh my god. ayé ti bàjẹ́ fa ayé ti bàjẹ́ pátápátá. ẹ tiẹ̀ kó fìrí pẹ̀lú nǹkan báyẹn ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó yín rí ẹ fura rárá. èmi mi ò fura àná tí a wá síbí èmi ṣe mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. ara yín gbọ́n ẹ má jàrá yín ọgbọ́n ọkùnrin ní ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹ má sunkún ọkùnrin ní ọkùnrin èké o ẹ má sunkún o. àná tí èmi wá bí lèmi mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni èmi ò mọ̀ anything. ṣé ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀. tẹ́pà ti sọ ń dájú. kábíyèsí ọlọ́run ọ̀yà téèyàn bá mú kan náà méjèèjì báyìí ta ló mú. sọ̀rọ̀ torí ọlọ́run téèyàn bá mú kan pé ó tiẹ̀ mú kan náà méjèèjì ta ló fẹ́ mú. èmi ló ń wò ni ó lè mímì. ó yá sójú dáàdì ẹ̀ ló ń wò ni. Daddy, she's feeling very bad there.
sọ mú yẹn kan tó wá fẹ́ mú kan náà méjèèjì. ẹ bá mi bẹ̀rù ká má bínú sá. ọ̀rọ̀ akíndé tó ṣe owó ọmọ díẹ̀. òye mi. so ti mú wa fún yín ó tó gbà wó tẹ́ ti fẹ́. ó ti ń lọ bí ó ti lóyún kan tẹ́lẹ̀ tó ń ṣe operation fún. ó tó gbà wó tẹ́ ti fẹ́. ó ti ń lọ bí ayé yẹ ṣá. èyí ó ti èyí ẹ̀ lélẹ́yìn náà. ó ti lélẹ̀ yẹ. tí wọ́n ti lélẹ̀ yẹ tí wọ́n lè yẹ. oyún yẹn bí kò oyún tí wọ́n bọ́ síta alé ọmọ náà fi sọ operation fún gbà yẹn. ẹ máa lọ sá ọlọ́kọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo láìsí ọkùnrin tó níyàwó méjì lẹ́ẹ̀kan ṣoṣo eléyìí tó lágbára gan irú ẹ̀ táwa rírí kò dé lẹ́fù yẹn tí bọ̀bọ́ yẹn fi sá padà nígbà tó lóun bọ̀ látàbújá tó lóun gbọ́nà Kírun àwọn àwòké bóun ní Kírun ṣe bá Àbújá mu tí ọkọ̀ ẹ̀ láksidẹ̀ntì UCH táwọn ọkọ̀ ẹ̀ káàkiri UCH nǹkan mọ̀ ṣẹlẹ̀ so àwọn yẹn já àwọn boys yẹn já tiwọn ó tètè yé wọn pé múlẹ̀ lásán lélẹ́yìí o ní wọ́n bá gba lọ́rùn ọwọ́ mú wọ́n bá analyse àwọn nǹkan kan fún un lọ́ bá fìdí jálẹ̀ pé ń ọmọ pé ẹ tètè ká mi nì àtọ́bá lòun wà lábújá ó wà lọ́nà Ọ̀jọ́ àǹtí rẹ̀ náà ni máa pè bí ọba sì kúrò lọ́dọ̀ wọn àǹtí rẹ̀ ò ní pè láyé òun wà tàǹtí rẹ̀ ti jọra yín jù òun wà tàǹtí rẹ̀ ti jọra yín bó lè yẹn ṣe jọra tó bá àjọra ni bọ́ọ̀ wá pàǹtí rẹ̀ tó bá wà lọ́dọ̀ wọn yọ̀ọ̀bà pàǹtí nọ́mbà tí ò ní lọ mọ́ yọ̀ọ̀mọ̀ engage àti nọ́mbà rẹ̀ náà ní fi ń pè nọ́mbà rẹ̀ kí ni ẹ fẹ́ gbà ń bẹ gan kí n má bínú. aláyé ẹ ti yọ̀ǹda ẹ̀ ẹ sọ̀rọ̀ sí kínní kó máa lọ ẹlẹ́fà lọ́lọ́run lọ́lẹ́ẹ̀kan ẹ yọ̀ǹda ẹ ṣàdúrà fún ni kó lóun ó yí padà ni. dáàdì sí nǹkan kan mú ni kàjá lójú mọ́ bẹ́ẹ̀ sí nǹkan kan mú tẹ́lẹ̀ ni ó wà possessed ni ọlọ́run á bá wa yí padà ọlọ́run á dáwọ́lé sọ́wọ́n bàdàn ní lóòótọ́ ó yá ẹ máa lọ. fóònù rẹ ni fóònù wọn kọ́ tó wà ń bí ẹ mú wa àwọn ẹrù rẹ ó ti kó kúrò lọ́dọ̀ wọn tán ọlọ́run ṣe ìyàwó gidi ọlọ́run ṣe ìyàwó gidi ẹ̀yin tó wáyé pé fẹ́fẹ́ ni ẹ mọ̀ wò pé kò wá láti inú ẹ o ẹ lè tọ́jú ẹ o ẹ lè ràn lọ́wọ́ o I'm telling you ẹ lè ràn lọ́wọ́ you change ó lè change ó sì lè ṣe dáadáa ẹ dákun torí ọlọ́run ẹ wà all eyes on her ẹ máa fún ní close monitoring pẹ̀lú prayer pẹ̀lú gbogbo tí ẹ bá ṣe ọlọ́run dẹ̀ jẹ́ ó bá lára mu ẹ pẹ̀lẹ́ 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 ẹ máa lọ. orúkọ yín. Taibat Ọlábánjí. kí ló gbé yín dé Kọ́kọ́rọ́ Alátẹ. ẹjọ́ kọ mi mo mú wá. kí ló kọ́kọ́ yàn. Isiaka Ọlábánjí. kí ni a ṣe fún yín. ó kọ ọmọ mẹ́ta tì mí lọ́rùn láti February 14 2019. kẹ́ ẹ máa dá tọ́jú. àtìgbà yẹn kò ṣe kankan mo dẹ̀ ti mọ́jọ́ ẹ̀wà so ẹ̀ kankan ló máa ń mú owó wá so láti January títí dìsìn tó ti mú owó wá àárí. tó kọ yín lẹ́nu. bẹ́ẹ̀ ni ó lọ bá ọlọ́mọ 5 lọ nínú church kan náà tájọ́ ń lọ. ẹ kí wàá ní àwọn pásítọ̀ church yín àtàwọn alàgbà àtàwọn gbogbo wọn kí náà ṣe. alàgbà yẹn wọ́n mọ̀ sí mi lè sọ pé wọ́n mọ̀ sí torí òun náà sọ ìgbà tó sọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ ó ní pé kò ṣojú lásán ni mo fi kúrò ní ọ̀dọ̀ wọn torí ó send mi lọ sí ìlú wọn ní Ìpẹ̀tù-Jẹ̀ṣà ọmọ Ìpẹ̀tù-Jẹ̀ṣà ni so láàrin ọdún kan yẹn ìgbà tí màá fi dé ó ti bá ọlọ́mọ 5 lọ. kí ló ní ká ẹ lọ ṣe ní Ìpẹ̀tù-Jẹ̀ṣà. ó ní kò fẹ́ relocate padà sí ìlú àwọn ipe gbogbo àwọn ẹ̀gbọ́n òun àwọn àbúrò òun gbogbo ti rọ́wọ́ mú wọn ti kọ́lé ipe but òun ò tí kọ́lé òun ò tí ṣe anything. ẹ wá ní kẹ́ ẹ máa nìṣó. ó ní máa lọ pa after like 3 months or 6 months òun bọ̀. so gba ti I don't understand ọkọ yín ni ẹ máa lọ kí ló dé nígbà tí inú wọn lọ fẹ́ padà sí. ilẹ̀ haúsá ló dẹ̀ ti wá ilẹ̀ haúsá mo ti wá òun ló gbé mi dé Ìbàdàn bí. sáwúsá ni. ọmọ Oǹdó ni mí but ilẹ̀ haúsá mo dàgbà sí. ọmọ Oǹdó ni ilẹ̀ haúsá náà wọ́n bí yín sí. bẹ́ẹ̀ ni sá. ẹ mọ ọ̀dọ̀ yín lóńdó.
mọ́lé lè so ǹdó báyìí. tó bá sọ mò ń gbọ́ mi lè sọ. ọ̀dà kéètì. ẹni pé. ẹ dá mi lórí kéètì. kí ló ṣẹlẹ̀ àbí. ẹ ló sàn. èmi ò gbọ́. tí ọba sàn yóò kí méjì tí ń bẹ lóńdó náà nù tí ọba sàn yóò kí mọ́mí david ẹ̀mí ìbínú ibo ló wà báyìí. wọ́n wà ní ọlọ́ọ̀dá lọ́ni pò ń gbé. àwọn tí wọ́n bá yín dá sí wọ́n ti gbìyànjú láti bá àwọn pásítọ̀ àbálàgbà chọ́ọ̀chì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti dá sí ó ní pé kò sí nǹkan tó jọ tí kò bá kọ́ tiẹ̀ fẹ́ mi mọ́ kó máa ṣètọ́jú àwọn ọmọ yẹn. òun náà ló sọ wípé ojú lásán kọ́ lẹ́bi kò ní. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló sọ fún mi pé kò ṣojú lásán pé nǹkan tó sọ fún àwọn nìyẹn. tó bá ti realize tó lè sọ bẹ́ẹ̀ yẹn ogun ti dá lójú ẹ̀ nìyẹn. pásítọ̀ yẹn gan pásítọ̀ nípa àwọn ọmọ kọ̀ọ̀kan sí. iṣẹ́ kí lọkọ yín ṣe. ó ń ṣiṣẹ́ alumíọ́dẹ̀ fọ́kadà ṣiṣẹ́. ọkọ yín ò lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ báyìí. bẹ́ẹ̀ ni. iṣẹ́ kí lẹ́yìn ṣe. mo bá àwọn èèyàn tún lè ṣe. ó wá da ọmọ mélòó lẹ pé. ọmọ 3. ó da ọmọ 3 tì í ó wá bọ́ lọ́mọ 5 lọ. bẹ́ẹ̀ni. ọmọ 5 yẹn mélòó ló ń bí sọ́wọ́n ló ní 5. kò sí kọ̀kọ̀ tó ní bí wọ́n tún fẹ́ gbà ọmọ lọ́wọ́ mi pé tí bá fẹ́ kóun tọ́jú wọn kíkọ́ àwọn yẹn fún káwọn kíyàwó máa bá wọn tọ́jú ẹ̀. ẹnu kí ọlọ́run 5 máa bá tọ́jú ẹ̀ wò ni ẹ̀yin níyàwó ẹ̀ náà ọlọ́run 5 nìyẹn náà ẹ̀yin níyàwó ẹ̀ ń bọ́ lọ́mọ tọ́mọ nìyẹn náà. kò sẹ́ni tí ó ní pé tí bá fẹ́ kóun ní pé tí bá jẹ́ kóun lásẹ̀sì lórí àwọn yẹn kíkọ́ ọmọ fóun kóun máa kó lọ. ṣé kò ṣe pé kò lówó lọ́wọ́ ni bóyá ẹ mọ̀ pé tí ò lówó lọ́wọ́ yàtọ̀ fẹ́ tí ò fẹ́ ṣe. níwọ̀nba ọlọ́run ràn lọ́wọ́ kò ṣe pé ìgbà tájọ wà ó ń ṣe ìwọ̀nba tó agbára yìí ká. ìjọba tẹ̀jọ wà mọ́ nísìnyí kò ṣe nǹkan kan ọmọ 3. bẹ́ẹ̀ni sà. ètò dàgbàjú náà ọmọ ọdún mélòó ni. 13. ètò tẹ̀lé. 10. ètò tẹ̀lé. 6. sáà mo yẹn sáà ń lọ school. mo kàn sí government school iye obìnrin ṣe jáde ni so fẹ́ wọ school mo dẹ̀ pé ó ní pé òun ò ní ṣe ní ti àfi tí bá yànda àwọn ọmọ yẹn fóun. òun ò ní tèkì àwọn ọmọ àfi kẹ́ ẹ kó gbogbo ẹ̀ fóun. bẹ́ẹ̀ni. kó wá kó lọ sọ́dọ̀. kóun kó lọ fún obìnrin yẹn. Ìbàdàn bí ló dẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni. ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà àbí kílẹ̀ pé. Ìpẹ́tù-Jẹ̀ṣà ni. Ìpẹ́tù-Jẹ̀ṣà kí ló orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí. Isiaka Ọlábànjí. ẹ̀sùn mọ́ ajú díẹ̀ sí. Isiaka Ọlábànjí sá. ń bọ̀ ló ń gbé ẹjú wo bẹ̀. wọ́n pọ̀ lọ́hùn dá ló ń gbé mi mọ́ bí tó ń gbé wọ́n pé success. Isiaka Ọlábànjí wọ́n lẹ́ ń gbé success ní ọlọ́ọ̀dà ń bọ̀ ló tún fọ̀kadà ṣiṣẹ́. Agbowó. Agbowó ń bì. bẹ́ẹ̀ ló dẹ̀ ń ṣiṣẹ́ pásítọ̀. wọ́n pé pásítọ̀ lòun kò ti di pásítọ̀. ọmọ arúgbó pẹ̀lú ìdí pásítọ̀ yìí ṣé pẹ̀lú ìyẹn náà fi di pásítọ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà o Isiaka Ọlábànjí wọ́n fọ̀kadà ṣiṣẹ́ lágbowó àtúmọ̀ ṣàlù mílíọ̀nù tó bá di Sunday pásítọ̀ ni tẹ́ bá ba lórí ọlọ́kadà tí ẹ bá ba mi tó ti ń ṣe alálùmílíọ̀nù ni Isiaka Ọlábànjí ó lóun ti di pásítọ̀ Isiaka Ọlábànjí ẹ̀yọ́ ọlọ́kadà lágbowó tẹ́ ẹ sẹ́ ọmọ Isiaka Ọlábànjí ti ń pè pásítọ̀ ẹ sọ fún nítorí Ọlọ́run kó yọjú sí wa lágídígbò Isiaka Ọlábànjí tí wọ́n ń pè ní pásítọ̀ kó yọjú sí wa lágídígbò nítorí tọ́lọ́run àwọn ọ̀la rẹ̀ ní àwọn ọmọ 3 yìí o ìtòsí pé jù ní pé kọ́ máa tọ́jú wọn pẹ̀lú ìyàwó rẹ̀ yìí nítorí pé láti gbọ́ ọmọ pé wọ́n á kó fún ọlọ́mọ 5 tí èsì pé oníkankan ń bẹ̀ nígbà ojú ẹ bá dá yóò ti bá yé ọmọ jẹ́ ntọ́ kọlù àbí ntọ́ kọlù ọ́ tó fi di pọ́ ọ̀bọ́lọ́mọ tọ́mọ tó bá ti kúrò lójú ẹ yóò ti bá yé àwọn ọmọ tiẹ̀ gangan jẹ́ ẹ̀yin ọ̀fẹ́ rí màálìn tí lẹ́yìn ọmọ 3. bẹ́ẹ̀ ni tó dorí àwọn Oǹdó máa ń nífẹ̀ẹ́ ọmọ wọn dẹ̀ máa ń nífẹ̀ẹ́ ọkọ kò dẹ̀ sí tí wọn ò lè ṣe láti jẹ́ kálàáfíà jọba ṣé ẹ ṣe tán tọkọ yín bá padà dé báyìí láti fẹ́. láti ẹjọ́ kó máa tọ́jú àwọn ọmọ. ó tún jẹ́ Oǹdó mọ́ ti ẹ̀nu ó tún ti change. ṣé o ṣe tán bọ́kọ yẹn bá padà dé báyìí. dáadé ó fẹ́ kí n bímọ mi ṣetán láti bímọ mi operation mo fi bímọ mi yẹn. ẹ ò rojọ́ débẹ̀ ń tẹ́lẹ̀. mo ní implication so ó dẹ̀ fẹ́ kí n bímọ. implication. as in. okay complication. ìgbà tí mo bímọ ibẹ̀ yẹn tú so lẹ́yìn ọdún kan bọ̀. implication yẹn Oǹdó náà ti máa ń pè kí ni. okay sir ẹ má bínú sir. normally complication. okay sir. so lẹ́yìn ìgbà tí mo bímọ ojú ibi tó ti operate mi yẹn tú so lẹ́yìn ọdún kan bọ̀
ló ṣe ń pọ̀jù títí dìsí kò tí pọ̀jù dé tán gbogbo kékeré kan yìí wà ń bẹ̀ so. ẹ kó pawọ́pọ̀ kan tọ́jú ẹ̀ go to hospital kan lọ yẹ̀wò kan dẹ̀ tọ́jú ẹ̀ kó lọ tán. táìmì wọn pé wọ́n fẹ́ tún rán wọn á ní pé kò ṣe rán pé torí ìsàlẹ̀ ni pé kò ṣe rán wọn so mo ṣe à ń gbé kiri ni títí tó fi jiná. ṣé sá ti jiná tán báyìí. For the fact pé òbí màmá ò pé kọ́ má lè súnmọ́ ẹ mọ́ náà. mi complain. o complain. bọ́sẹ̀ ni pé òun ò ṣe mọ́ bò kó tọ́jú àwọn ọmọ mi. it's alright. Isaka Ọlábànjí yọjú sí wa ẹja rí yín ó lè má rí bó ṣe sọ gẹ́lẹ́ yìí ẹ gbégbá àmọ́ sọ̀rọ̀ lọ ó tún sọ míì tó tọ́jú ẹjọ́ yọjú sí wa kájọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ lọ́jọ́ Tuesday ẹ má wá Monday ẹ má bọ̀ Tuesday ẹ ṣe gan ni sà. nẹ́tíwọ́ọ̀kì gan pa o. kálukú ló ti ní tiẹ̀ lára.